Wọnyii ni àwọn alakalẹ ètò ẹ̀kọ́ ẹlẹkajẹka tí àjọ tó rí sọ́rọ̀ ilé ẹ̀kọ́ Fasiti fọwọ́ sí fún ilé Fasiti ìlú Ileṣa nípínlẹ̀ Ọṣun. Àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì lórílẹ̀‐èdè yìí National University Commission ti fọwọ́ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ 22 fún Fasiti ìlú Ileṣa nípínlẹ̀ Ọṣun. Eléyìí jọ nínú lẹ́tà kan tí ọ̀gbẹ́ni Abubakar Gírey fi ọwọ́ sí lórúkọ akọ̀wé àjọ náà Chris Matiak lọ́jọ́ 4 oṣù kẹsàn-án ọdún yìí. Àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí àjọ NUC fọwọ́ sí fún Fasiti Ileṣa ọ̀hún ni anatomy, physiology, accounting, business administration, economic àti ìkọ́ni nínú ìmọ̀ okòwò, political science àti ìkọ́ni nínú ètò òṣèlú, tourism and hospitality, transport planning and logistics studies, linguistics, English àti ìkọ́ni nínú èdè òyìnbó. Bákan náà ni wọ́n ti fọwọ́ sí history and international studies, music àti ìkọ́ni nínú ìmọ̀ orin, BMLS medical laboratory science, microbiology, biochemistry, BNSA nursing science, public health, LLB law, computer science, cyber security, computer science, guidance and counseling, business education. Àwọn yòókù ní educational management, adult and continuing education, agricultural science, social studies àti integrated science. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè dúpẹ́ lọ́wọ́ àjọ NUC fún àǹfààní ńlá náà. Ó ní gbogbo àwọn èèyàn ìlú Ileṣa ni wọ́n mọ̀ pé òun kò jẹ́ fi ọ̀rọ̀ wọn ṣeré rárá. Adélékè ṣèlérí pé bí Fásitì Ọ̀ṣun ṣe ń fi ojoojúmọ́ fakọyọ nílẹ̀ yìí àti lókè òkun náà ni Fásitì ìlú Ileṣa yóò gbóúnjẹ fún ẹgbẹ̀gbà àwòbọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìlú Ileṣa fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ọ̀rọ̀ Fásitì náà. Ó ní bí wọ́n ṣe gbárùkù ti òun ló mú kí àṣeyọrí wà lórí àkànṣe iṣẹ́ náà. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.